ló sọnù lọ́wọ́ ọmọ Ádámọ̀. Mo ní òye ló sọnù lọ́wọ́ ọmọ ènìyàn. Torí pé tí kò bá ṣòye a ò ní ṣìwàwù. Tó bá yé ẹ yege, tó bá yé ẹ yege o, tó bá yé ẹ yege o, tó bá yé ẹ yege sẹ́. Wàmọ̀ kọ́ nílé kejì ojú rẹ̀ wo ni. Àjẹgbọ́dọ̀ tarí yẹn ò wá ní Kúránì e. Wọ́n lájẹgbọ́dọ̀ tarí yẹn ò wá ní Kúránì o. Ẹni títí ẹ̀ ti bàjẹ́ o. Ayélé o, ayélé o, ayélé o, ọ̀rẹ́ o, lọ́ra fàyè. Mo láàyè má lé o. Àbátẹ́nidẹ́ni wọn o, wọ́n pọ̀ nígboro. Àbátẹ́nidẹ́ni wọn o, wọ́n pọ̀ lóde. Ṣọ́ra o, ọmọ mi, ṣọ́ra o. Ó ní kó ṣọ́ra o, ọmọ mi yé ṣọ́ra gbàmọ̀ràn o. Àmọ̀ràn onílé kejì, ó lè kó bá ní. Owó tí mo ní ni mo yá ẹ̀kẹ́. Mo lo owó tí mo ní ni mo yá ẹ̀kẹ́. Bó bá kú wọ nìkan ó yẹ kó dèrò ara rẹ̀ pa. Bó bá kọjú sí ẹ ọmọ mi kò ta. Bó bá kẹ̀yìn sí ẹ ọmọ mi jàre ta o. Ṣùgbọ́n bó bá kú wọ nìkan kó dèrò ara rẹ̀ pa. Where are you, Kisa? Oh, okay. And I'm later. Just came back. Okay, sir. What's your name, sir? I shall be come up with no bisha. She around one hour. Àwọn títí wọ́n ti bàjẹ́. Lọ wá ní kúra o. Àwọn títí wọ́n ti dàrú. Irú hòtẹ́ẹ̀lì wo lélẹ̀? Láti ìgbà tí mi ti wọlé, ni ti ń complain. Kọ́ gbọ́ mi wá látẹ̀kọ́ wọn ọ̀rọ̀ mi gbé wá. Their service is just too poor. I'm sorry for that. Oh, what you didn't wipe away. Even me, shame. Ṣọ́ra o, ṣọ́ra o, bèbí ẹ̀ ṣọ́ra o, jọ̀wọ́ dákun ṣọ́ra, rọra gbàmọ̀ràn o. Torí ọ̀rẹ́ òtítọ́ kò sí o, rárá o, ọ̀rẹ́ òtítọ́ kò sí o, àwẹ̀ òye ò rọra gbàmọ̀ràn o. Àmọ̀ràn tí wọ́n bá fún ẹ, gbéyẹ̀wò, jọ̀wọ́ kó tó mú lóye o, rọra gbàmọ̀ràn o. Yes, Daddy, come wọlé. That's me. Fine. Daddy, wọ́n sọ bẹ́ẹ̀ náà mo bá bẹ́ẹ̀. Kí ló ṣe ń báyìí? Kí ni mo wá ṣe ń bí? Kí ni mo wá ṣe níbi tí daddy tèmi wà? Well, must you come to this place? I will be here. Mo dẹ̀ ti wà níbí báyìí. Oh! Show. Are you serious? Are you serious? She's my daughter, come on. Oh! You better tell her, Daddy. Tell her! Daddy! No. Kí ló máa ń ṣe yín tẹ́ máa ń ṣe báyìí tẹ́ máa ń bójú mi ẹ kò máa ń tọ́jú mi mọ́lẹ̀ náà. Ẹ jọ̀ọ́, ṣé irú wèrè yìí, irú nuisance yìí tó yẹ kó wà ní school. Ọmọ inú yín lẹ ń gbé káàkiri. Ele tó ó ń ṣe èrè ní ṣòro pé mo bẹ ṣe rè na you stupid. Calm down. Now! Calm down. Daddy, ó yá. Daddy, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ bye ẹni kó jáde. Now. It's all right, ó ti gbọ́. Kọ́ ṣe chief. Ó ti gbọ́ now. Yóò máa di. Bí mo ṣe ń wọ̀ yẹn ó yá. Daddy, tell her to leave now. It's okay now. No, Chief. No, chief. No. Chief, ló fẹ́ náà bó ni. Daddy, I'm not joking. Ó fẹ́ náà mọ̀ mi lára bí. Chief. Yeah. Bísí mú mi. Kí ló ṣe báyìí sí náà? Ó fẹ́ dá sí mi. No. Dá sí mi.
Lọ́la dójú tí ni ọmọ wọlé ní ìbáyìí náà. Báwo ni ìfẹ́ ṣọ̀rọ̀ ọmọdé ìṣòro lọ́mọ rẹ̀? Ilé ọmọ ọlọ́mọ jáde ó wù báyìí sí. Yes, sir. Mo ti deliver everything. Okay. Sir, ṣé kò ṣe pé ìkọ́ tí ọmọ mi ṣe lọ́wọ́ yìí náà? Ẹ máa gbé kúrò lọ́kàn náà ni. All right, sir. Ẹ má fi yẹn ṣe bínú. Okay, sir. All right, later, sir. Baby. Mommy. But kí ló yẹ tí mo dé sáré change ba? Kí ló ṣẹlẹ̀? Kí ló mẹ́mà pé mood mi change bí wá o. Mo wá síbi tó ti kọ́ mo nà ẹ́ bẹ̀rẹ̀. Àbí mi ò get attention lọ́dọ̀ ẹ̀ yẹn ni kí n bínú. Tí n bá get attention lọ́dọ̀ ẹ̀ ṣe bí mo ní fóònù lọ́wọ́ tí mi ń tẹ̀. I mean, I understand now. What is the meaning of all this? Ọ̀gá mi ni mò ń bá sọ̀rọ̀ náà. Come off it, ọ̀gá ẹ̀ wo ló ń bá sọ̀rọ̀? Ó máa lọ síbi iṣẹ́ from Monday to Friday. Àsìkò tó nílò láti wá bá mi láti bá mi ṣe fàájì. Ó sọ wípé òun bọ́ọ̀gá ẹ̀ sọ̀rọ̀. All the time ni wà tọ̀gá ẹ̀jọ́ sọ̀rọ̀ ni. Gbọ́rọ̀ tó ń sọ, ẹ má bínú nǹkan tọ́mọ yín ṣe. Ó dẹ̀ sọ̀rọ̀ ẹ dàbí amọ́. Ó sọ̀rọ̀ ẹ dìyà. Don't take care ọmọ. What's that? Kì í ṣe bẹ́ẹ̀ náà. Wọ́n náà mọ̀ time tí yẹn bá lè ṣiṣẹ́ báyìí. Kéèyàn tètè fara ṣiṣẹ́ ni kó tó di pé ọmọ máa bẹ̀rẹ̀ sí ní wọ̀ ṣó dìgbà tí wọ́n bá wọ̀ lówó ṣe wípé mo ṣe máa ọ́zù ni. Ọ̀rọ̀ sì kò ṣe ọ̀tọ̀ eléyìí tó ń sọ ni mo sọ fún ẹ discussion pẹ̀lú ọ̀gá ẹ ni mo sọ fún ẹ ó ti ń pọ̀ jù it's getting too much ilé ló wà àsìkò ṣe ọ̀tọ̀ ó tí mi sọ nìyẹn. Okay, let's start our discussion. Discussion wo ni kí ni àsọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Sọ kọ́kọ́ ọdún náà ọkọ̀. Èyí kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣe o? Snoky. Ṣé àṣọ nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni? Kí ni àṣọ? Mo ń gbọ́ Alpha nípa meeting yẹn sẹ́. It was fine. Good to hear that. Yeah. Kí wá ní conclusion? By next week. That's good. That's good. Yeah, thank you very much. Ṣé? That's fine. I trust you for that. When I walk, which is there will be complete. Okay. What's the problem? It's all right. I had the man next week, Maori. Should well. What's the problem? All right. Hold on. Dára sí mi. Ṣé o mọ̀ pé ní tó bá lu ìyàwó bàbá ẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó lu ìyá ẹ̀? Sorry? As in, ẹ clear, kò yé mi. Ẹni tí ó bá ṣíwọ́ sókè tó fi nà ìyàwó bàbá ẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó. Olórí ẹbí ẹ stop ẹ, mo gbọ́ yín. Mo gbọ́ nǹkan tẹ́ ẹ sọ náà. Ìyàwó dádì mi, ẹ jọ̀ọ́ ṣẹ́yìn lẹ fẹ́ yàwó fún wọn ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ìgbà wo ni dádì mi sọ wípé àwọn ti mú yàwó wálé o, tẹ̀dẹ̀ sọ wípé ìyàwó dádì mi. Point of correction.
àlè dádì mi ẹ̀yin náà olórí ẹbí ẹ̀yin náà ṣé ẹ support nǹkan tí dádì ṣe ń pé nǹkan tó ṣe yẹn all right. dára sí mi ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí ṣé ẹni kí bàbá ẹ fẹ́ yàwó ni jòṣí dáadé ò try tó ní láti gbà tí ẹ ti kú so kò wá gbọ́dọ̀ níyàwó mọ́ ní tìtorí pé yẹ ti kú nísìn pẹ̀lú gbogbo years tó ti fi ṣe sùúrù yẹn kò gbọ́dọ̀ dẹ̀ fẹ́ yàwó mi mọ́. ìwọ yọ kò búkú olóńdù ìyàwó bàbá ẹ̀ ní wọ́n ti ń ṣerú ẹ̀ nílẹ̀ Yorùbá dáadé ẹ bínú gan o ṣùgbọ́n mo ti bẹ̀ má jẹ́ kírú ẹ̀ wáyé lọ́wọ́ ẹ mọ́. ẹ dúró olórí ẹbí ẹ jọ ṣé nǹkan tí mo ṣe ní ṣó wrong ni. ó wrong yes. olórí ẹbí mi ì tí ì ṣe nǹkan kan ẹ tí ì rí nǹkan kan mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe fẹ́ gbọ́ dádì mi ò lè fẹ́ yàwó mi aside from my late mother wọn ò lè fẹ́ yàwó mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín for as long pé mo ṣe ń live lórí ilẹ̀ alàyè yìí dádì mi ò lè fẹ́ yàwó o ẹ jẹ́ tó bá tún padà wá tó tún fẹjọ́ sùn yín again ẹ jẹ́ kó máa yé wọn wípé èmi dára sí mi o ọmọ Babájídé o mò ń sọ fún wọn wípé wọn ò lè fẹ́ yàwó mi kò possible. dára sí mi ṣé ẹ̀ṣẹ̀ ni kí bàbá ẹ fẹ́ yàwó mi nígbà tí mọ́mí ẹ tó ti kú for years kò dé yẹ kí bàbá ẹ fẹ́ yàwó mọ́ àbí kò tí ì try kè tí ì gbìyànjú tó pẹ̀lú gbogbo bó ṣe dúró láti tọ́jú ẹ ṣẹ̀ṣẹ̀ ni kó fẹ́ yàwó má jẹ́ kó rọ ìkó tún bẹ́yìn mi yọ dára sí mi ní tí mo fẹ́ ni pé kó délé sìn kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kó bẹ bàbá ẹ kó dẹ̀ sọ fún pé ó promise ẹ pé ó tún ní ìṣẹ̀lẹ̀ mọ́ tó tán mi ò fẹ́ gbọ́rọ̀ mi jù bẹ́ẹ̀ lọ. ṣé nǹkan tẹ fẹ́ ni. ìwọ ni. kí ló bẹ̀rẹ̀. ó tán. mo ti fẹ́ máa lọ. ó dáa mo ṣe ìyá mi kò ṣe tí mo rán ẹ kíákíá. gbà yéèyẹ pé ẹ bá fomi sí lẹ́nu báyìí ẹ bá lẹ́nu ẹ ń bẹ ni oníbàbí ò gbọ́dọ̀ fẹ́yàwó ṣé kò gbọ́dọ̀ fẹ́yàwó nígbà tí àti ẹdẹ ti kú. ìmúgàn ní jáwọ́. dáàsì ká ní pè mí ni bàbá ẹ èmi ni bàbá tó bí ẹ lọ́mọ Ọlọ́run bá ń gbọ́ máa mú ẹ wọlé máa dá ẹ dùbúlẹ̀ máa dẹ́ farabalẹ̀ nà ẹ́ gidi. kí ló dé. nǹkan tó ṣe yẹn bad ó burú gan ìwà yẹn burú. jọ má bínú ṣé nǹkan tí mo ṣe ṣó pọ̀ jù. ó pọ̀ jù dára sí mi kó dáa jọ tó yọ lọ́hùn ká ní pé bí ìyá tó bí mi lọ́mọ ló ṣe falafala ló kọ́ misbehave níṣojú ẹ̀ bó ṣe máa nà ọ́ náà ní àbí kí bàbá mi náà ṣe the same thing wà láyé àwọn náà wọ́n bú pé ó yá ẹ tẹ̀lé ìyàwó yín wàá nù àwọn náà tí gbogbo ẹbí mi bá wá misbehave níṣojú tiẹ̀ wàá máa nà ọ́ lẹ́yọ kankan wàá máa nà wọ́n ó sọ rẹ di Alexa wrestler àbí. babe mọ́mí ò lè ṣe nǹkan fún mi tí máa fi wá ní pé mo fẹ́ nà mọ́mí. tó bá ṣe ń kọ́. wọn ò lè ṣe àti wípé nǹkan tí dáàdì ṣe yẹn náà ò dáa. bó lè ń bẹ́ẹ̀ kí ni yóò ṣe fi sára kú náà ọ́ tó tó yọ lọ́hùn mú mi àti kú nísìnyí tèmi àti ẹ mọ̀ àti tó 15 years. láti 15 years yẹn títí di sìn wọ́n wá decide pé ókè ìsìn yóò káwọn dẹ́ wáyàn kan táwọn jọ máa relate kán jọ máa ṣe wọléwọ̀de wọ́n wá fi pé ó bad ṣé mo ṣe wà ká lè èmi ni 2 years mo ti rí marry in fact 6 months màá ti rí marry náà ṣé màá wá dá wà nílé màá máa wo gbogbo nílé nìkan èmi àtògiri lájú máa gbé àbí mi ní rẹni tí màá máa jarun pálù lójoojúmọ́. ọ̀bọ̀ èmi wà ń bẹ̀ fún wọn náà. fún kéne ìwọ lè ṣe nǹkan tí mọ́mí ń ṣe fún wọn ṣé ìwọ lè ṣe nǹkan tí mọ́mí ń ṣe fún wọn já sọ̀rọ̀ tọrọ wá ọ̀nà tó lè fi solve problem tó wà lẹ́nìsìn òun ni kó máa lọ sílé nísìn kó lọ gba ẹsẹ̀ dáàdì méjèèjì mú kó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n kó máa pariwo òpá àbí Korean film that's the only way to lè fi solve problem. ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn. yes. kémi máa pariwo òpá. kó lọ sílé bẹ́ẹ̀ yẹn kó lọ bẹ̀ wọ́n kó dáríjì ẹ̀ èmi 15 years màá wá dúró kí ni mo fẹ́ máa ṣe ṣé mo fẹ́ máa wò gidi inú lẹ́kẹ̀mí nìkan dá máa agbáníyàn kan tẹjọ́ máa fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ tó bá jí lóru nísìnyí wà á ríyàn kan súnmọ́ wà bàbá ẹ wá dúró dísìn wà ní kí bàbá ẹ má ṣe nǹkan kan kọ́kọ́. ẹ gbà mí dára sí mi jọ ta ló sọ pé nǹkan tó ṣe ò dáa gangan àwọn wo ló gbẹnu síta tó ní nǹkan tó ṣe ò dáa ta ló lè gbàrú ẹ ó wrong now. ṣé ládùúrú ọmọ báyìí kí bàbá èèyàn wá fẹ́ gbé obìnrin lọ sí hòtẹ́ẹ̀lì kó má lè pè pé jọ ọmọ mi o mò ń lọ ṣe nǹkan kan ní hòtẹ́ẹ̀lì o ṣé àwọn aládùúgbò ni kó wá rí i kó wá máa sọ fún ẹ pé bàbá ẹ má gbéyàn kan wá sí hòtẹ́ẹ̀lì disgrace ti ẹ̀nìyẹn láyé ọ̀tọ̀ nǹkan tó ṣe òun ló dáa jù láyé
bẹ́ẹ̀ mo sọ fún ẹ má yẹ kí ẹ̀kan máa tọ̀ ẹ́ o àwọn bàbá kan máa gbé ọmọ lọ síbi kan tí wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n á pè ẹ́ jókòó ó ti dàgbà jọmọ mi o mo fẹ́ fẹ́yàwó o ṣé mo lè fẹ́ àbí mi ò lè fẹ́ ẹ máa jọ jókòó ẹ máa jọ dúnàdúrà ni kò ṣe pé a máa lọ máa ṣe lẹ́yìn beat anybody beatable wọ́n ní pé kí ni nǹkan tó ṣe ò dáa ó ti dáa jù ó ṣe ìyá mi lúlù yẹn mo gbúrò ẹ̀ àlùbí ẹni máa kú ni mo wà lẹ́yìn. sísá mi ẹ máa ti dára sí mi sí ibi tí ò right. kí ló rí. irú advice wo lélẹ̀ nítorí ọlọ́run ìwọ mú step mother ẹ ọmọ olú. kò ì di step mother kò sí wọn tí ẹ tí mo pè bí wọn fẹ́ fẹ́ gan kò ní ṣe step mother wọn kàn gbé lọ sí hòtẹ́ẹ̀lì ni ó tán. so ẹ̀yin wá support kó máa ná step mother to be. step mother to be john torí náà kí ló ń jẹ́ step mother má yẹ kán gbẹ ẹ o lè ní wọn o tó bá rí ibi tó tutù wọn á fẹ́ korí ìbò kan lè bàbẹ̀ jẹ́ má gbà fún wọn. ṣé step mother ti tiwa ṣó ṣe kàfá wa. Ládé, yes ma'am. Congratulations ó kú oríire ìgbà tí mo discuss ọ̀rọ̀ admission ẹ pẹ̀lú uncle mi in fact mi tiẹ̀ mọ̀ pé ó lè bọ́ sí lọ́tàn ti gbà tó pè mí bí orúkọ ẹ ti jáde. ó kú oríire ẹ ṣé gan ma ló ṣe ẹ ṣé gan ma ìyálé kan ẹ ṣé gan ma mo really appreciate yín gbogbo bẹ ṣe ń tọ́jú wa ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀yin náà o èyí ti dé ká mọ feelings pé mọ́mì wa ti late kéde máa wo ìgbà tí mọ́mì wa late ń gbà yín tí dájú fẹ́fẹ́ wọn mú wa pẹ̀lú ẹ̀wọ̀n tó sọ pé wá dájú gbọ́dọ̀ fẹ́ wọn kíní kó mi wọ́n mọ̀ pé bóyá máa dá sí wa lélẹ̀. Thank you very much. Now I will never stop appreciating you and I will continue to tell the whole world that you are the best mom ever. Thank you so much, ma. You're welcome, darling. Tolúwa lọ́pẹ́. Ilé olórogún kì í ṣoògùn ẹni bá mu bí ogun ló máa le fún. Ṣé nígbà tí mọ́mì yín tó jáde láyé hàn kúkú mọ̀ kò sí bó ṣe máa jẹ́ èmi náà lọ lọ́jọ́ kan tàbí mo fẹ́ fà àwọn ọmọ tèmi náà lẹ́fun. Sí problem. Ó tọ́ lẹ sọ ma ó dẹ̀ kẹ́kọ̀ọ́ tó pọ̀ gan bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo wá ṣe má fi step mother ti wá wẹ́ anybody. bí dáàdì wa ṣe gbé wa owó wà nílẹ̀ gbogbo ẹ̀ wà nílẹ̀ kò yẹ òun ò jẹ́ kí wọ́n ṣe kábàkábà o nǹkan tó bá lẹ̀ ni bàbá wo treat ọjà mayàmá lòun náà ò ṣe treat ọjà ó fẹ́ gbá mi má gbẹ́gbà kú gbà mo gbọ́ bó ṣe ṣíwèrè ó lù bí kò kú bí tìyẹn dẹ́ ó ga anybody ni mo sọ tó bá fẹ́ yàwó tó bá ní girlfriend kó pè ẹ́ nọ́mbà nìyẹn pé ọmọ mi o mo fẹ́ ní girlfriend o ọmọ mi o mo fẹ́ níyàwó o bó ṣe yẹ kó ṣe é nìyẹn àmọ́ tó ń bá ti sọ fún ẹ bí wọ́n ti ká wọn mọ́ ṣí wọn dànù. sista mi ẹ̀yin ń tọ́mọ ẹ̀ ń tọ́mọ o wẹ̀dọ̀n má. wẹ̀dọ̀n sá. ẹ ṣe àánú tí ẹ ò ṣe mí àánú ò ṣe mí sista mi máa tiẹ̀ sí gbódànù. sórí mi tiẹ̀ mọ̀ wípé mo máa ní sọ̀pọ̀tà rárá àwọn èèyàn kàn ń pariwo wọn ní nǹkan tí mo ṣe o kò dáa o kò dáa o kò dáa o sista mi lè jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mo ṣe yìí ó dáa wá nígbà tó ń pariwo ẹnu ń sìn jọ́sọ́ jájú sísá délé ayé ni. kí ló mélòó lè léyìí mọ̀ kí ló tí lò láyé yìí ta wà yìí. ẹ ṣé o kí ló tí lò àwọn bá ẹ sọ ni kò gbọ́ òun lẹ̀. àwọn tó tún jù wá lọ lọ́tún sọ̀rọ̀ yìí ó dẹ̀ sọ pé wọ́n kí ló ṣe ń sìn sísá ẹ ṣé gan ni mà ẹ ṣé nǹkan yóò ní bàjẹ́ bí ẹ ṣé. abọ́lówó náà kúmọkùmọ agbébàgbọ́ ń bàbá lọ wọn lọ sí gbogbo láìfọ ẹ̀tàn wọn ló ń lò kulù ọmọ ọlọ́mọ ò ní rí nǹkan kan jẹ mọ́. kí ló dé tá a mọ ohun gbogbo lè kókókó àbí ọ̀rọ̀ yìí kọ́ má ṣe ń gé ẹ lọ́wọ́ náà bọ́ ọ̀ka nígbà tí mo ní kó lọ bẹ bàbá ẹ ṣé jà ni mo ní kó tún lọ bá jà lọ́fíìsì tó lọ wá bóun jà lọ́fíìsì ó tún pariwo léun lórí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. olórí ẹbí ẹbù dádì mi ń parọ́ ni o. bẹ́ẹ̀ sọ wọn ní bàbá jẹ́ ń parọ́ bẹ́ẹ̀ dájú. ẹwù bí bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn ò dàbí ẹwù ẹ̀yin náà máa wò kí dádì mi kọ́ máa ṣe nǹkan ọ̀dọ̀tí lọ́fíìsì kọ́ máa fẹ́ sẹ́kítírì wọn níjọ́ tí mo wọlé sínú ọ́fíìsì wọn báyìí ṣe ni mo bá sẹ́kítírì tó ń tẹnu bọ dádì mi lẹ́nu báyìí tí dádì mi lọ́dẹ̀ ń tọwọ́ bọ̀ lára báyìí tó ń tọwọ́ bọ̀ lára báyìí wọ́n ti wà carry the way dádì ẹ wo tí dádì mi bá tiẹ̀ bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó tiẹ̀ rìn jìnnà síwájú pátápátá kó tẹ̀ ń ṣe sẹ́kítírì wọn yẹn náà tó bá sì fẹ́ bára wọn lórúkọ jẹ́ ó yẹ kó má bèmí náà lórúkọ jẹ́ náà dádì. orúkọ nọ́mbàjẹ́ orúkọ wo ló ní tó ń bàjẹ́ orúkọ tí bàbá tiẹ̀ ti bí ìdìbò láti kékeré tí ó bàjẹ́ ló máa tó ìsìn ló wá fẹ́ bàjẹ́ ta ló mọ orúkọ tiẹ̀ mo mọ̀ pé ogun tó ń sọ ẹnu ẹ̀dùn irọ́ ló ń pa. ewu dádì mi ìparọ́ mi lè parọ́ mọ́ dádì mi náà mú nǹkan tó ṣẹlẹ̀ ojú mi kòròkòrò báyìí ló ti ṣẹlẹ̀
ẹ̀yin náà bá wọn sọ̀rọ̀ ok tẹ bá believe pé mò ń parọ́ ẹ̀yin náà pè wọ́n kẹ́ bèrè lọ́wọ́ wọn. ọ̀rọ̀ ti tó síbẹ̀síbẹ̀ náà ẹnu ọmọ ò gba ìyá mi ẹ paramọ́ o ti gbọ́ bí bá díẹ̀ bá tiẹ̀ ṣerú ẹ̀ náà ó máa mọ bó ṣe máa bá a sọ́nù má bọ́ nítorí mo jẹ́rìí bàbá Jídé tí mo ní bó bá rí bẹ́ẹ̀ màá pè màá bá a sọ ìdẹ̀mọ̀ kó máa gbọ́ mo mọ̀ pé kò lè ṣe o ṣùgbọ́n màá pè màá bá a sọ ìwọ náà kó ṣọ́ra ẹ gan téèyàn máa bẹ́ẹ̀ sọ òní kó máa gbọ́ mi ò ní jáwọ́ lára ẹ láti máa bẹ́ẹ̀ sọ́dọ̀ ni àti àwọn bàbá ẹ ìní fẹ́ kí bàbá ẹ bínú sí ẹ ṣó ti gbọ́ lábẹ́nú ìyá mi ìjẹ́ ń pẹ̀tù ọmọ arọ tí yóò bí òjò ọmọ ọyọ́ ọmọ mi ṣáṣá ló jẹ́ eré ọmọ ilé kìkì máa. ẹ̀kọ́ lóògùn orí fífọ́ dára sí mi èyí ò lè tó yẹn ò rárá. torí pé bàbá pẹ́ ká dáná ẹjọ́ wọ́n ti kú tó. mo ti sẹ́ẹ̀tì dáìnì náà ti ṣe díẹ̀ kí n débẹ̀ kí n wá kó abóúnjẹ ni mo rí pé ẹ̀ jẹun sà ṣé ò sí. kò sẹ́ni tí mi kàn ní apátàdé lájà ń sìn. sà ìṣesí yín lẹ́nu ọjọ́ mẹ́ta kò yé mi kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ pé tí ẹ bá jẹun kò dáa fún àgọ́ ara yín. máa retí everything be okay. o gbọ́ mo fẹ́ sáré dé mobile níbẹ̀ ẹ̀ ń sìn ẹni bọ̀dọ̀ tó bá bẹ̀rẹ̀ ni wọ́n lè tẹ̀sẹ̀ lórí mi ò gbé mọ́tò jáde wá pa. kò sí wàhálà sílẹ̀ ẹ má pè sà. jọ̀wọ́ ó pọnra rẹ̀ lé. kí ni reason tó ń fi call disturb mi jọ kí ló dé tó ń da ilé ayé mi láàmú náà. mo rí òun pè mí fine mi ò gbé mo rí messages ẹ mi ò reply ẹ ó yẹ kó ti mọ̀ pé mi ì ní interest nínú ẹ mọ́ yes ó yẹ kó ti mọ̀ pé mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mọ́ ó dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ ìwọ ọmọkùnrin yìí fi mí lọ́rùn sílẹ̀ mo ní mi ò ṣe mọ́ kí ló dé ṣọ́nà yàn ni. Surely mo ti realize mistake mi. Yes, mo mọ̀ pé nǹkan tí ò yẹ kí n dá sí òun ni mo lọ dá sí. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. mo dẹ̀ mọ̀ pé it's wrong. It was wrong for me to have done that. I'm deeply sorry. Really? O ò tí ì rí nǹkan kan o ò lè wà all right as in o ò lè wà okay rárá ìwọ náà mọ ẹni tó ní o ó mọ ẹni tó ní o Túnjí jọ nítorí tọlọ́run má pè mí mọ́. ọ̀rọ̀ ẹ yé mi ṣó ti yẹ ó yé mi tí ó tún bá bínú ibo ṣe wáyé lọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ òun láláyọnu sọ tí ò mọ nǹkan tí. ó yọnu sọ ó sọ fún mi ó ní tóun bá jẹ́ bàbá tèmi tó bá jẹ́ òun ní dádì tèmi òun á dá mi dọ̀bálẹ̀ báyìí òun á wá yọ kòbókò tì mí òun á ná mi dáadáa thank God ó dẹ̀ ń ṣe dádì mi ó tún ní kémi lọ́ọ́ máa ṣe òpá mo ti ṣe òpá o bẹ́ẹ̀ ni dádì mi náà dẹ̀ ti ṣe òdọ́tà wá ń bí Túnjí má pè mí mọ́ o Túnjí ó mọ̀ mí o má pè mí mọ́ o torí tó bá pè mí. mo ti parí bọ́sí ilé ẹni láti ń jẹ́kùté onídòdó òun ò ní reason láti máa dá sọ̀rọ̀ ọwọ́ àti pop sí ẹ̀ náà okùn òun náà ti realize it torí ẹ̀ ló ní pé kò lè sùn kò lè wò gbóná òní bó ṣe ń bẹ̀ látàárọ̀. ó ní òkun o ẹ wo ṣẹ́rí gbogbo ìtẹ́ ìsàn látàárọ̀ ó tó gẹ̀ mi ò rojọ́ mọ́. ẹ wá ṣé mi wá jẹ́ ọmọ ọwọ́ ni àbí mo jẹ́ ọmọdé ni mo ní mi ò ṣe mọ́ṣọ́nà yàn ni Túnjí àbí kí ló lórúkọ ẹ̀ ń jẹ́ wo mi dáadáa kó tún mi wò tó bá pè mí tó bá kí ni mo tiẹ̀ ń sọ ṣe bẹ́ẹ̀ mi máa gba ẹ̀ blocking ni àbí tí bá rí tracy sẹ́ máa fi mú ẹ̀ máa fi dánrin àbí kí n fi mú ẹ̀ fọ́fẹ́. dára ó ti lọ bá mi tẹ̀lé. fọ́ mi lájàre ìwọ ni àfẹ́ já mi lápá ni kí ló ṣẹlẹ̀ a máa ń sọ fún ẹ̀yin náà nǹkan tó pọ̀ ilẹ̀ máa kókókókókó tí ó mú rapport tóun àti pop sí ẹ̀jọ̀ ní láti kékeré ẹlòmíì máa wà tó máa yẹ kó máa láwà bẹ́ẹ̀ lórí báyìí fáì tí ọbẹ̀ máa rẹ́rìn kékékékékéké ó mọ̀ bọ́ tí wọ́n bá ṣe lójú wa ní àrífín ni kí ni tiẹ̀ pẹ̀lú pé bóyá ń bá bẹ̀bẹ̀ sọ̀rọ̀ kó ló máa kí ni kò ẹ̀ ń bẹ̀ ó jájú ẹ lójú sí wọn jẹjẹjẹjẹ ó fẹ́ já mi lápá kí ló ṣẹlẹ̀ farabalẹ̀ járe wọn máa ṣe bí obìnrin ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ó náà gbọ́ta máa dá sí girlfriend ẹni tínú bá ń bíyàn kò sára tí ó lè dá ó lè fọ abọ́mú wa lórí a máa gbà bí ọpẹ́ ni but for now jẹ́ ká filẹ̀. má jà filẹ̀ má jà filẹ̀. ṣe ṣe máa sọ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ni. ó ti ń lọ wọn tẹ́lẹ̀ ní. àyè tó bá lò lónìí ní ní sùúrù. àtàwọn bẹ̀ sọ̀kan ní sùúrù. ok ìyàwó kí ló dé ò ṣe so mọ́lẹ̀ nígbà. kí ló ń bẹ níbẹ̀. ẹ jẹ́ láti wò ó ẹ bá mú ìbọn náà ló máa dé kí ara wà òkè sí.
Yeah, man, look at it. I feel like yeah. Àbí incident tó ṣẹlẹ̀ last week. So, ní láti wò ó. Tí bá ń tún wò ó tún máa dá nǹkan míì sí lára ní ní láti wò ó. Ẹ máa ní láti gbé kọ̀ọ̀kan bí pátápátá ni. Ọ̀pọ̀ ló ṣe wá ń ṣe yín báyìí. Mo ṣe kọ́kọ́ wọ ẹ̀yìn, ó yá, kọ́kọ́ bàbá. Mo ṣe tó lè bàbá. Wọ́n ti sọ́nà. Ṣé ò yọnu? Mo ní ṣé ò yọnu? Olè! Aṣẹ́wó onínàbì oníjìbìtì. Ìwọ ti rò wípé o ti rí ibi tó tutù tó fẹ́ bá sí àbí? Àbí o ti rí ibi tó tutù tó fẹ́ bá sí? O ti rò pé dáàdì mi ní ogún tí wọlé nìkan tó fẹ́ dá èmi àti àmà wá jọ ṣí ẹ̀ ogún wàhálà ìbò possible. Ṣé o rí ogún tó wà lẹ́yìn? Ogún tó wà lẹ́yìn ìyá tèmi ló ṣiṣẹ́ síbẹ̀. Daddy tell her now. Dad tell her. Wo bí? Láyé ẹ̀ ni mo sọ fún ẹ. I mean, ní ayé ẹ̀ ni mo sọ fún ẹ. Tí bá rí ẹ̀ pẹ̀lú dáàdì mi, wàá rí nǹkan tí màá ṣe fẹ́. Ó kọ̀ dùn mí pé mi ìmú kòkó mi ìmú dání. Màá ti fi ẹ́. Màá ti nù ẹ́ dùn. Máa mú fún àyà yìí. Òun wo temperature wọn. Jọ̀ọ́ má bínú. Nígbà tí o fọwọ́ kan ara wọn, kí ló rí? Ó tutù àbí? Ó tutù. Orí bàbá tó dùn báyìí, tó sweet báyìí, tó handsome báyìí. Ṣòro bí aṣẹ́ kékeré ni mọ́mì tèmi ṣe. Iṣẹ́ kékeré kọ̀. But dad. Dáàdì kí ló ń ṣe yín náà? Ẹ̀dẹ̀ ń bojú mi jẹ́ ń tojú mi mọ́lẹ̀. Ẹ̀dẹ̀ ń gé yín lọ́wọ́ ẹ̀ ń borùka. Ṣé lè wọ́n wà nínú ọmọ? Ó wà nínú ọmọ tẹ́lẹ̀ máa gbé káàkiri. Ẹ jọ̀ọ́ má bínú. Nígbà tí ìyá tèmi wà láyé, ṣé lè ìdátọ̀ ìyá tèmi ni? Eléyìí tó rí mọ́ gidi bí ẹrù olè. Ṣé èèyàn mọ̀ pé tẹ́yìn bá ti gbé eléyìí sílé? Eléyìí máa balẹ̀ jọ́ máa falẹ̀ ya ni. Olè! Jìbìtì! Aṣẹ́wó! Look at you. Look. John, ṣé nǹkan tí secretary náà wọ̀ wá sókè owó ṣẹ́jú dáàdì you lie. Sori property dáàdì mi it's for me not for you and I. Bí mo ṣe wọ̀ yọ̀yà get out. Are you stupid? Àwọn èrì gbogbo nǹkan tó yẹ kí àwọn èèyàn méjì pín òun nìkan dáko tán ó lè. What nonsense. Bọ̀dá jẹ́ yín náà ẹ̀dẹ̀ ń bojú mi jẹ́ ṣé irú eléyìí wá wà nínú ọmọ tó yẹ kó máa fọwọ́ kàn yín lọ́rùn kí ni gbogbo yẹn bọ̀ ṣé ẹ ti jẹun torí oògùn yín náà ni mo ṣe wá pé kẹ́lẹ́ lóògùn ẹlẹ́lẹ́ méjì láàárọ̀ méjì ẹ̀yà dádì. dára sí mi orí sẹ́kẹ́tì bàbá ẹ̀ ní ọ́fíìsì. àǹtí ojú mi rí tó tí ẹ bá rí nígbà tí mo wọnú ọ́fíìsì dáàdì mi mo bá sẹ́kítírì tó tẹnubọ dáàdì mi lẹ́nu báyìí tọ́jọ́ bẹ́ẹ̀ ni dáàdì mi náà ń tọwọ́ bọ aṣọ ẹ̀ báyìí ló ń kó gbogbo nǹkan tó ń wí ìmọ̀ra ló ń kó gbogbo nǹkan tó ń wí ìwà àǹtí ọ̀nkò. oko àǹtí dáàdì ọlọ́run sẹ́kítírì ọlọ́run àǹtí. mi wá fẹ́ understand máa bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́ o ṣé wọ́n ó dà kan ti fẹ́ fi obìnrin ṣe wọ́n bákan bákan. àǹtí dára sí mi gàùrọ̀ ń pe léyìí ṣé ní tó ṣe wá lọ yìí pẹ́ páńpẹ́ ayé náà ń perú ẹ̀ sẹ́kẹ́tìrì wọ́n yàtọ̀ sí ṣọ́run sẹ́kẹ́tìrì pa àwọn ní láìfọ̀ ọ̀gá wọn ó ti yé ẹ torí pé ọlọ́run ní kárí kò ṣe dáadáa o tí nǹkan kan bá ṣẹlẹ̀ ogun ti lọ àǹtí àwọn náà máa ń kó gbogbo ẹ̀fọ́ torí àwọn náà máa ń mú gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀gá wọn. àǹtí tẹ bá tẹ wá rí ọmọ sẹ́kẹ́tìrì tá à ń wí yìí ọmọ yìí gbé nǹkan ó dúró gbà tán lọ́dọ̀ ọlọ́run ni tẹ bá rí iwájú rẹ̀ ẹ̀yìn náà kọ́ àǹtí mi rírọ̀ ẹ̀rí láyé mi ọmọ yìí fẹ́ wá pa èmi jẹ́ ní àǹtí. nǹkan rèé o dúró náà ṣé o mọ ilé ẹ̀ tó bá ti mọ̀ wá bó ṣe máa rí ilé ẹ̀ òun ló máa simple jù wàhálà àwọn ti tiẹ̀ náà nínú company bàbá ẹ̀ náà òun ló máa simple jù wọ́ wá ilé ẹ̀ lọ àwa wá àwọn èèyàn tó a máa dẹ̀ sí tá a máa ṣú ẹ̀ tá a máa nà wọ́n á nà wọ́n á jẹ́ kó yẹ pé kúrò níbi tó wà yí ọ̀dọ̀ gẹ́ ẹ̀ tó bá kúrò ń bẹ̀ ikú ló máa gbẹ̀yìn. ikú náà ló máa gbẹ̀yìn. problem ti sí ẹ̀dẹ̀. ikú ni àǹtí ẹ ṣe ìyẹn náà ni mo ṣe ní yín lọ́wọ́ àǹtí á dáa fún yín nǹkan yín ò ní bàjẹ́ ẹ ṣe gan ni mo ti gbọ́ nǹkan tẹ́ ní kí ṣe ni máa ṣe o. ẹ bá ti rẹ́dì. bọ́ àǹtí ọ̀rẹ́ mi nǹkan mi rí látàárọ̀. mo lọ ń ṣe kò ní pẹ́ dé. àjẹgbọ́dọ̀ tẹ̀lé yẹn ò wà ní Kúránì
Ọlájẹ́ gbọdọ̀ tẹ́rí yẹn o wà ní kúra ni o ẹni títí ẹ ti bàjẹ́ o ó wà ní kúra ni mo láṣọ àlà lówó ó yẹ kó ṣọ́ra fẹ́lẹ́ po. Oh, nice one. Oh, so ìwọ o ti ní boyfriend o ní ọkọ. Èmi ti wá ìdílé wọ́n jẹ́ kí n mọ̀ wípé ọ̀dọ̀ boyfriend ẹ ló wà àṣé ìwọ ní boyfriend ó sọ èmi ti wá ìdílé mo kó àwọn boys tẹ̀lé mi lẹ́yìn ni pé kó ṣèjà fún ẹ kó nú ẹbí ẹni máa kú ni àmọ́ ńgbà tí mo délé wọ́n jẹ́ kí n mọ̀ pé bí ló wà mo wá ní káwọn boys tèmi kí wọ́n dúró kémi wọlé wá fún ara mi aṣẹ́wó olè onínàbì ọ̀dẹ̀ yẹn. so ìwọ kí ló fẹ́ sọ. o fẹ́ mọ ẹni tẹ́mi jẹ́ ọmọ chief Babájídé lèmi ọ́fíìsì dáàdì tèmi lòun ti ń ṣiṣẹ́ secretary. ọ̀nkú. káì ò ń gbé ìbú lọ́wọ́ má lu ọ̀nkú fún mi o dẹ̀ fẹ́ tí bí ọ̀nkú wọlé máa bú mi kò lè make sense now o wọnú ilé òun bá girlfriend mi sọ̀rọ̀ ṣé táùtù ní ẹni what is it question tí mo fẹ́ béèrè ò jẹ́ kí n béèrè o ti ní hẹ̀hẹ́ why tó ń gbọ̀n o ò gbọ̀n ṣó mẹ́ni rí. tó lè mọ̀ mí. sọ̀rọ̀ náà ṣó mọ̀ rí. o mọ̀ gbogbo nǹkan tó sọ yẹn kọ́. irọ́ ni. ẹ fara burúkú yín balẹ̀ kí ló ṣe yín tí o bẹ ṣe da tó yìí tẹ̀sí gbọ̀nlẹ̀ tó yìí ẹ mọ̀ wípé onínàbì lẹ́ ń gbé káàkiri aṣẹ́wó olè òun lẹ́ ń gbé kiri ṣé gbogbo nǹkan tó kọ́ síwájú tó kọ́ sẹ́yìn yẹn ṣé òun ló ń jẹ yín lójú ẹgbẹ́ ń sọ fáàkì fún iṣẹ́ ní bàbá tèmi wọ́n ti là tán kódà dáàdì mi ti fa tán kò wọ́n tún dúró lórí dáàdì mi nìkan o ṣe ní gbogbo àwọn ọ̀rẹ́ dáàdì mi pátápátá ṣe ní kíní burúkú yìí ó ti pin fún wọn tán pátápátá kẹ́jẹ́ kí n sọ fún yín sọ kẹ́ má jẹ́ kí nǹkan tó kọ́ yìí kó máa jẹ yín lójú o kí ló ṣe yín kí ló mú yín. ọṣẹ mo ti get information mo lè ti get kan tí o fẹ́ sọ má lọ. lọ́bọ̀ lọ́síbo èmi fẹ́ discipline ẹlẹ́ lọ́bọ̀ kí ló ṣe ẹ́ tó kí ló ṣe. ọ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ lọ. stop that are you sick get out jáde kó nu lé mi. níbo ìwọ ọ̀dẹ̀ ẹni tó yẹ kó lé jáde ọ̀dẹ̀ mi jáde. jáde kó fún kó kẹ́ra. aṣẹ́wó ọ̀dẹ̀. tó bá súnmọ́ bàbá Jídé kọ́ màmá sì ń bọ̀ lọ́la ni. ṣe love slang ní lọ́dọ̀ tí èèyàn mélòó ló fẹ́ love papọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn tún sọ ní gbogbo nǹkan tèmi nǹkan bí ó náà ti la tán báwo ni mo ṣe ń handle ẹ̀ tí mo ń bá handle ẹ̀ gìrìgìrì rí pẹ̀lú bó ń ṣe sọ yẹn wọ́n di méjèèjì wọ́n fà á gbẹ. ó ní kí n tún ṣe bàbá òun nìkan àwọn ọ̀rẹ́ bàbá òun so fake ló kù. ẹnu original ni fẹ́ bí ọkọ mi. má jẹ́ gbọ́ original. Ọlọ́run ní fi ẹ́ fún ẹ o. Ọlọ́run ní fi ẹ́ fún ẹ o. Tèmi, kí ló ṣẹlẹ̀? Tí mo fi wọlé ìsìn, ó máa ṣílẹ̀kùn sílẹ̀ ni. So yẹn ni pé ìbàlẹ̀ wà tó ń sun ẹkún. What is wrong with you? Sister mi, mo dẹ́ lóhùn. Ọmọ ọ̀gá mi tún ni. Mi ìmọ̀ ọkọ tí mo ṣe fún un. Kó tí ẹ fẹ́ rí mímí látàn ara. Ṣé ìtẹ̀wárí lè tó ṣe yìí ló worst jù? Ilé imagine kí ọmọ ọ̀gá mi kó máa pè mí láṣẹ́wó.
ìwọ̀wọ́ tí mo rà ń gbà ẹ̀ tí mi ò sọ sísá mi. Búkẹ́ láṣẹ. Bẹ́ẹ̀ ni lọ́jà wípé ara dáàdì ẹ̀ ò yá. Mo dé ń jẹ́ àti ọkùnrin kò sí kankan láàrin mi àti dáàdì ẹ̀ o. Mo kàn fún dáàdì ẹ̀ lóògùn ni o. Kí ló bá mi bẹ́ẹ̀ fún kò sí nǹkan tí ò fi mi rí lọ sísá mi. Ṣé rí pé dáàdì ẹ̀ strong? Ó dẹ̀ help wọn láti fún wọn lóògùn. Òun ló ṣe ń bú ẹ tó yẹn. Àdúrà àwọn ọmọ òṣìwò lélẹ̀ lọ. Tó bá ti pera wọn lọ́mọ olówó báyìí kò sí nǹkan tí wọ́n lè ṣe. Wọ́n ti bí pé nípa àwọn tó kú báyìí adébípa ni wọ́n àbí wọn lówó kọ̀ọ̀kan lọ́wọ́. Bóyá òun tó kú wá máa sunkún náà. Kò tí ì tó ìgbé rárá àti rárá. Mo fi Ọlọ́run bá bẹ̀. Òun ṣe tí ẹni kò ṣe tán Ọlọ́run náà òun. Ṣé òun lọ́lọ́run ni? Fílẹ̀ náà òun. Òun náà máa lọ pọ̀ ní tiẹ̀ wájú. Ṣé o ti gbọ́ ọkọ mi? Ṣé orúkọ tẹ́mi kan máa rò ní wípé ṣúgà tó máa ké báyìí bóyá kò fún mi nọ́mbà bàbá ẹ̀ kí n gbà bẹ́ẹ̀ fúnra mi kí n report ọmọ wọn fún wọn pé kó jọ nítorí Ọlọ́run kó bá mi bọ́ ọmọ wọn sọ̀rọ̀ kó stop láti máa threaten ẹnu ọ́fíìsì kó ṣáà ṣiṣẹ́ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀. Ṣé ẹ tẹ̀ rí gbogbo yẹn ó tiẹ̀ wá kéré o kí dáàdì ẹ má tiẹ̀ lè sọ ha dáàdì ẹ kọ́ jókòó síbẹ̀ tó fi ń sọ̀rọ̀ sí mi wọ́n tiẹ̀ lè sọ anything but sister mi ti wá pinnu lọ́kàn mi bóyá kí n fi ṣẹ́ wọn sílẹ̀. Omi pé dáàdì ẹ wà mẹ́ dáàdì ẹ ò sọ̀rọ̀. Wo Tèmi kò tí ì tọ́ ẹ̀ kò fẹ́ fi ṣẹ́ sílẹ̀ ṣé o ti ní nǹkan tó yẹ máa ṣe ni dámi ló abọ́fẹ́ kíyà jẹ́ ìwọ ọmọ tó fáìn tó yìí bó ló ti máa rówó fẹ́ rówó cream bó ló ti máa rówó kó fẹ́ rarun bó ló ti máa rówó powder ṣé o rò pé ó easy ni even tó bá yẹ pé ọkùnrin kan ló ń fún ẹ tó bá yá ọkùnrin máa sọ fún ẹ pé òun ò lè máa fún ẹ mọ́ náà lọ ṣiṣẹ́ lọ wówó because kò sọ́kùnrin tó fẹ́ liability mọ́ sìn ó ní láti níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ so fún di èyí mi ò lè advise ẹ pé kò fi ṣẹ́ sílẹ̀ wọ́n dẹ̀ sọ wípé ọ̀nà fún báyìí òun lọ́nà ọ̀run ṣó ti yẹ gbájú wọn ṣe àmọ́ nǹkan tẹ́mi kan máa ṣe náà ni wípé fún èmi ní nọ́mbà bàbá ẹ̀ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ mo pé tí n bá bá wọn sọ̀rọ̀ àwọn náà á pè wọ́n á bá wa bẹ̀ tó bá dẹ̀ ti bẹ̀ ó máa sọ láti máa threaten ẹnu ọ́fíìsì ìyá tó lè stop ṣó ti yẹ àfi ẹ lọ́kàn balẹ̀. But sister mi ṣé they feel pé in the best option. Now jẹ́ ká kọ́kọ́ follow yẹn náà ká wá wọn nǹkan tó máa tẹ̀yìn ẹ yọ èmi dẹ̀ mọ̀ wípé ìwé ló máa jáde níbẹ̀ jẹ́ ká try ẹ̀ ṣó ti yẹ má sọ ẹkún mọ́jọ́ tó lọ lọ́wọ́ fún mi ní nọ́mbà wọn bẹ́ẹ̀. Oyo kẹ́kẹ́ kó nu ojú ẹ̀ má sọ ẹkún ológun ẹkún o kí ló fa gbé nínú lẹ́lẹ́ láwọn kùtùkùtù. Sir, ẹjọ́ sister Tèmi ló máa sọ sí. Tẹ́mi ọmọ mi kí ló ṣe ọkọ̀ bẹ́ẹ̀. Yes sir. Ẹ̀yin lè believe pé sister Tèmi mi ò mọ bí wọ́n ṣe mọ ilé ìfẹ́ síbi. Wọ́n ṣe díbẹ̀ báyìí wọ́n kò bẹ̀rẹ̀ sí ní embarrass mi. Mi ò understand. Èmi fẹ́ dádì àwọn, èmi tó sí dádì àwọn, èmi kí sí dádì àwọn nínú ọ́fíìsì. Mo rò pé kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ń sọ yìí mi ò ṣe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ láàrin èmi àti Isa. Kò sí nǹkan tí mo ṣe tán. But díẹ̀ ló kù sá. Àárín mi àti Fínsí mi bá jáwèé. Ọlọ́run ọba nìkan ló yọ ọ́. Wà á rí ẹ lórí. Bẹ́ẹ̀ni sá. Tó wọ́n toast. Bẹ́ẹ̀ni sá. It's all right. Màá kọ́ bẹ̀ pé kó má bẹ̀. Gbà ẹ pé ohun tó ṣe fún ẹ gbà pé mi lè ṣe. Please. What's wrong? Ṣé o bá lè mind o lè fún mi ní nọ́mbà friends ẹ̀ kọ́lẹ̀. Àbúrò sá, èmi àti ojú ẹ̀ náà wá sí. Are you sure? Sure sá. Ṣé wàá kọ́ oríṣiríṣi ọkùnrin wà? Ọ̀rọ̀ kì í tán náà ọkùnrin ní ìbọ̀rọ̀. You understand? Tó bá ti fẹ́ gbẹ́nu lé, you can call me. Yes, I'll talk to you. No, what do you do? That's all right. That's all right. That's all right. That's all right. But sir, ó ti ń yí o ṣe bí ti tẹ́lẹ̀ sá. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀ ń mú o? I'm fine. I'm okay. Àìsí. Wọ́n ní kó má bínú. Báyìí tó kórè.
Dad! That's my lovely dad. We go back. Dad? I'll bite here. What happened? No, no. What happened? So only at Yini. Daddy. Damn no. You don't have to go around the story. Daddy, can you move to Kill on the now, tell me. Daddy. So it's why we're just for Yabi. What could have done for Yala? Daddy. If you must have those way. Daddy. Damn no. Dad, you've never shouted at me. I will continue shouting on you. Oh God, I will continue. If you dare talk, my phone, my. Dad. You know. What I do, Rimini? I'm sorry. Oh, Rimini. See my hand do a level. One my test of speech by you. What do you pay? Daddy. Not even Johnny there. Let's see any of myself. Oh, nearly you know me. Believe me. Ben myself. The only thing to the shit, grab me that guy, call up there, talk up there. What's so me? What I call him? Oh, Rini. Oroma dia o ma wo di ya to ma se o le so pe ta o di ba o. Sa iya to mo mi to bo wa le na so fe pe ma dia baba ara to. Gbogbo ni to ngo to se mi ma last week am lori. What is that? Daddy. Dad, I'm sorry, Dad. Babajide, sir. Babajide, sir. Mo fẹ́ wàhálà tó fún ọmọ ṣe o. Ọmọ ẹni tó ń gún ojú ni pé kó wá jẹ́ pé secretary office ẹ ló máa fẹ́. Mo ìlú òun ò fẹ́. Èmi náà dé reason sí nǹkan tó sọ Babajide kí ló fẹ́ fi secretary ẹ ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bọ̀dá. Ní ọjọ́ tí mo ti ń bá yẹn ṣe bọ́ nínú ọ̀rọ̀ mẹ́rin o. Tí n bá sọ fún yín pé á náà lè máa bá o. Lákọ̀ọ́kọ́ tí n bá fẹ́ sẹ́kẹ̀tìrì tó ń bá mi ṣiṣẹ́ kò léwọ̀ yes àkìṣe bí o. Ó dẹ̀ ní nǹkan tí èèyàn rí lára obìnrin kí èèyàn tó sọ pé obìnrin yẹn wù mí tó bá ṣe pé ní tó wù mí láti fẹ́ ni màá fẹ́ bọ̀dá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ rárá. Mi ì fi ìṣẹ́jú kan lórí ìgbésí ayé mi pé jẹ́ kí bàtà ọmọdé máa jáde. Mo fi títóbi Olódùmarè mo fún bọ́dá. Ǹjọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni bó o ṣe sọ yìí máa ṣàlàyé fún mi. Ẹgbẹ́ mi bẹ́ẹ̀ o tó bá dà mí láàmú jù máa disown ọmọ yìí o. Mi ò lè ṣe náà. Bọ́dá máa disown ẹ̀. O lè ṣe wá lọ́rọ̀ ọmọ lórí ẹ̀. Tẹ́ ẹ bá bẹ̀ mí mi ní gbọ́. Babajide o lè disown. That may be the first time tẹ́ bá bá mi sọ̀rọ̀ tí mi ní dá yín lóhùn. Mo sọ fún pé ó ti ń pin mí lẹ́mìí màá yẹra fún yín nfa àdẹ̀rín èmi àti yín àdàrú. Babajide ọ̀rọ̀ ẹ ti yé mi máa bá a sọ̀rọ̀ máa jẹ́ kó mọ̀ ṣùgbọ́n kó máa disown ẹ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ kó continue sẹ́ẹ̀. Ṣé mo àgbé iṣu bí kókó ni o. Babajide ṣé o lókè mi lẹ́yìn ọ̀run ni. Ẹ̀yin náà máa ń bínú jù mí lọ bọ̀ mo sọ tó mo lè ṣe fún yín. Mo ra jèbù rẹ̀ wálé màá bá a sọ òun náà dẹ́ gbọ́ ó ní tóun náà rí tó fi sọ ṣùgbọ́n màá tún bá a sọ̀rọ̀ dáadáa màá jẹ́ kó mọ̀ pé kò sí tó jọrú ẹ̀. Àwọn aṣọ tilẹ̀ bó o ní. Ẹ̀wọ̀ ẹ má fọ̀nà ẹ̀ nà sọ̀rọ̀ rárá bọ̀dá ó dọ̀là kí n tó fi rí yín. Ó dọ̀là. Mo tún ní tọ̀lá ń bẹ̀. Máa ṣe sí yín lọ́la náà máa ṣe sí yín lọ́la. Dára sí mi ló fẹ́ yé dọ̀là yẹn o. Ìyẹn kọ̀ mo ti kọ́ mi ṣe mo ti gbọ́. Kí ló dé tá a mú gbogbo lè kókó? Àbí ọ̀rọ̀ ọmọ ẹni ìbàjọ́ náà bá yọ ó rí pọ́nmọ́ àlèrè rẹ̀ ọmọ àlè parakure ẹ́ tí kì
ìbá jẹ́ pé dókítà yìí wí mi wípé èsì ń ṣọmọ ni o àwọn kò rí nǹkan kan lágbára rẹ o oṣù òǹgbò nú o ogun akárìbọnú ó wá jẹ́ torí obìnrin wí ẹ̀pọ̀ kò ṣe mọ́ ogun amúdèdè ronú ilé ayé yìí o kò sí gbáyà o wá jókòó kalẹ̀ òǹdè mi láàmú kiri Túnjí ọmọ àlè ìtọ́ ẹ̀ láyé ìkòsí bẹ́ẹ̀ ni kọ̀dá pọ̀ kò ṣe mẹ́lòmí máa lọ abílẹ̀kọ̀ ṣe ọmọ yìí wà. Mami, ẹni tá à ń sọ̀rọ̀ èyí ò ṣòbìnrin lásán. Dára sí mi ni. Ẹni bí ọkàn mi, ayọ̀ mi, ìfẹ́ mi, ìdùnnú mi. Mami, bí mo ṣe wà yìí, mi ì lè concentrate. Torí kò sí ní life mi, everything no balance. Èmi gan orí iṣẹ́ ò lọ déédéé mọ́ bóyá yẹ kó lọ. Nígbà tó jẹ́ pé ẹni tó ń fún mi nídùn náà sí bẹ́ẹ̀ mọ́. Mami, ewu kọ́ kí nǹkan tẹ́ bá lè bá mi ṣe sí. Ẹ bá mi bẹ̀ jọ́ torí Ọlọ́run. Túnjí, ayé ń ṣọ̀tá rẹ o. Ọmọbìnrin yẹn kì í ṣe obìnrin lásán. Áńgẹ́lì wà. Àti pé ṣé onírìn jẹ́ dédé orúkọ yóò kalẹ̀? Mami, òun ni o. Ó rè ìdùnnú ayé rẹ̀, ó rè iyọ̀ rẹ̀, ó rè ṣúgà rẹ̀, ó lè rè búrẹ́dì rẹ̀, orí rẹ̀ burú mọ́ tilẹ̀. Orí rẹ̀ ó burú mọ́ tilẹ̀. Torí ìdára sí ẹ òun ṣe fẹ́ para rẹ̀ kó fẹ́ sọ mí di olórí burúkú kalẹ̀ àbí torí ìdára sí ẹ torí kò dára sí mi ẹ ṣe pé ṣòṣì gbogbo ẹ̀dì wà fún mi ìgbè tí wà fún mi ìwọ rẹ̀ ṣì ń dára mú ó lè ṣe fẹ́ fèrè ẹni mi débi pé ọlọ́jọ́ máa dé sí mi Túnjí ó ti yé mi ní èmi máa ṣe fún ẹ̀rẹ̀ o èmi kò ní jẹ́ kí wọ́n pẹ̀lú sọ mí dùn lórí burúkú torí kò fẹ́ kéèyàn kan wà bọ́ bàtà ọ̀fọ̀sẹ̀ nù nà mí bí kì bá ṣe fẹ́ inú rẹ̀ wàá ṣe ń kó dáa ní fún mi ní nọ́mbà rẹ̀ máa pè máa bá sọ̀rọ̀. ẹ̀mú kan ẹ jẹ́ kí n kúkú pè ń bìbà kẹ́ lè bá sọ̀rọ̀ kẹ́ bá mi bẹ̀. ojú ẹ̀rọ rẹ̀ dání lẹ́kọ̀ọ́ mi. Mi kò gbé e. Ègbè. Kò gbé e. Ó dẹ̀ ń lọ. Mami kò gbé jàre, mami kò gbé e. Kí wá ní? Ẹ ṣé mi lè fi ṣe ẹwà. Àbẹ́mi lè wá mú kúrò lọ́dọ̀ rẹ̀. Ìsí ẹni wọ́n bá gbé yín jọ ní mọ́lẹ̀ yín kẹsẹ̀ mọ́lẹ̀. Ó bá dà mí láwọn èèyàn gbé. Ṣé mi ni mo fi ṣe ẹwà? Bí kì bá gbé kọ́. Mami máa wá lólé wọn ni o. Máa wá lólé wọn ni o. Fẹ́ bá mi bẹ̀ o, mami. Máa wá dáadáa sí ẹ̀ lọ́lé wọn. Ìyàlá bá gbé níṣọ́lẹ̀ kékeré máa górí ẹni máa wá dára sí ẹ lọ́lé wọn lọ́mọ yín kò ìlátọ́rọ́ rẹ̀ yín kò ìmọ̀ pé pàtó ìyàwó ọmọ mi rè kí n bá débẹ̀ kò bá ṣe mí láì gbà kó bá fàṣọ ìyàmọ́ mi lára kí n gbà ká mú èlé abiyamọ rẹ mi kì í ṣàbíagbá dédé wọn bá fẹ́rẹ̀ má ṣe ẹ̀ báyìí sí mo ṣe máa mọ́lé wọn. Mi kò ní sí bí ẹ́sítéètì tí àbúrò dádì ń gbé náà làwọn náà ń gbé. Àbúrò dádì ṣé bàbá London? Bẹ́ẹ̀ni. Ìbílẹ̀ bàbá London ló ń gbé. Ẹ́sítéètì kan náà lọ́jọ́ ń gbé. Ṣé ilé àbáfilé bàbá London ló léyà máa kàn? Nọ́mbà 14 tọ̀dọ̀ tí wọ́n bẹ̀. Nọ́mbà 14 ibi ẹ̀rù ń gbé. Bẹ́ẹ̀ni. Kò burú máa lọ. Ó ti máa dùn. Ọjọ́ wo lè máa lọ? Ó lè pè kí n lọ lẹ́sẹ̀yìn kí kúkú dìde níbi kí n lọ mi máa lọ ó dá kí n bá kó bí máa lọ ó bá jẹ́ yẹn ló fẹ́. Sista yes ẹjọ́ ẹ bá mi bẹ̀ sista Kémi látàárọ̀ ni mo ti ń bẹ̀ wọ́n mo bẹ̀rẹ̀ pé wọ́n ò ready àti forgive me ẹ wo. Ṣẹ́rí èmi ò wò pé nǹkan tí mo ṣe ní the last time mo wrong but dáàdì ló jẹ́ kí n realize pé nǹkan tí mo ṣe yẹn kò dá rárá pé àfi kí n wá apologize mo dẹ̀ ń bẹ̀ wọ́n látàárọ̀ mo rí pé wọ́n ṣì ń give attitude ẹ jọ̀ọ́ ẹ bá mi fẹnu sikẹ́ bá mi bẹ̀ wọ́n ìjọ nítorí Ọlọ́run. ẹ wo it's okay ṣe gbọ́ ẹ má fúnra yín ní stress ó máa gbọ́ ó dẹ̀ máa gbà ó fi ń dá yín lójú ṣe ti gbọ́. Tẹ́mi olóòlù tí ń gbọ́ yìí ṣe bí ọmọ ọ̀gá ẹ̀ ló gbé rẹ̀ wá láti wá bẹ̀rẹ̀ yín sí ó lọ kó tó rọrùn ẹ̀ náà ló yẹ kí n lọ wá síbí báyìí kò ṣe pé mi náà ò ní iṣẹ́ tí mo fẹ́ ṣe nàbí mi ò níbi tí mo fẹ́ lọ
ọ̀rọ̀ náà ló ń gbé mi káàkiri pé kí n tẹ̀lé wá ká settle everything jọ́ tó rọ̀ lọ́hùn let bygone be bygone mo fọlọ́hùn bẹ́ẹ̀ ṣó ti gbọ́. sista mi ó yẹ kẹ́ mọ̀ pé ẹ lè bá mi sọ̀rọ̀ tán mo ti gbọ́ kò sí wàhálà mọ́ ó ti tán mọ́ mi. nǹkan tí mo kàn fẹ́ tí mo kàn ń bẹ̀rù fún kọ́ńtù ìṣòro peace of mind ni mo fẹ́. Definitely because daddy náà ò like ìwà yẹn pátápátá tí n bá dẹ̀ wà bí wọ́n ṣe sọ pé kí n wá yẹn sí daddy ò ní forí jì mí ṣe ti gbọ́ ẹ jọ ẹ wò sísá tẹ́mi kẹ́ lè mọ̀ pé ó ti tán nínú mi kí n dẹ̀ gbà wípé ó ti tán nínú títí yín náà ẹ sọ anything tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín I am ready to do it for you kẹ́ lè máa wá wò ó Fúnkẹ́ ti jẹ́ kí n mọ̀ pé next month ní birthday yín on the 14th tẹ́ ẹ bá mind mo wish láti host yín. You don't mind. Oh, so ìwọ ló ń tà mí síta. No, now I'm just doing this for peace to reign. Peace dẹ̀ ti reign náà nìyẹn. Àbúrò ọ̀rẹ́ ẹ̀ ò ta ìsíta o ó fẹ́ kí peace reign láàrin gbogbo yín náà ni mo dẹ̀ yà ṣọ́ yín àǹtí wípé tẹ bá rí láti host wọn tí èmi náà bá wà available mo máa jọ yín. Sorry, thank you so much. You're welcome. I need to take my leave now. I'm not ready to ṣe lálejò. No, mo kọ́ sí ní drink náà ó ti ẹ̀ ṣe. Mo kọ́ ẹ má worry, ẹ má worry. Lára sí mi. Ma. Plan A ti lọ báyìí. Ó wà kún plan B. Bẹ́ẹ̀ni. Ọmọ pé o ti dín pẹ̀lú secretary dáadé. Big time, aunty. Tẹ́ bá rí nǹkan tí mo ṣe fún òun gan ti máa mọ bí tára ẹ̀ kù sí òun kẹ̀ òun bá òun wẹ̀. Ní boyfriend ẹ wà ń bẹ̀ ẹjọ́ tí o treat fọkàn pẹ̀ àbí? Of course. Ṣé wàá rí stage bí tí mò ń sọ yẹn? Boyfriend ẹ la máa lò láti fi tútù treat fọkàn pẹ̀ the second time. Boyfriend ẹ? How? Jẹ́ kí n explain. Wàá gbé súnmọ́ boyfriend ẹ. Ọkọ tó sì. Ọ̀dẹ̀ ni ṣé ó jà ní ìwọ ni kò tóòsì ẹ ṣé gbogbo ọkùnrin ló ń tóòsì obìnrin ni àìmọye ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ obìnrin ló máa tóòsì wọn kò lè ṣe pé wọ́n láìkí wọn. Ó ní mission ni tó bá ti parí mission pẹ̀lú ọkùnrin yẹn ó ń lọ ti ẹ̀ nìyẹn kí ló kàn pẹ̀lú kò tóòsì ẹ. Wá gbọ́ mi wàá bẹ̀rẹ̀ sí máa send ẹni messages sweet messages kó fi lè gbé súnmọ́ ẹ tó bá ti bẹ̀rẹ̀ sí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ti rí pé ó ti ń fún attention má worry tá bá dé bridge yẹn àwa cross ẹ olórí burúkú ó rò pé òun sí débi tó máa ti wá kó gbogbo ogun lọ. Big sis mi náà ti ó ṣì mi náà ti ó dẹ̀ any other big sis dey counterfeit. ṣé ń gbòòrò ìgbà ọpọlọ yìí pọ̀ bẹ́ẹ̀ ó jà gidi sí mi. Dára sí mi. Yes. Tí sista mi bá ba yí ẹ̀jẹ̀ tán ìwọ nìkan ṣo ló máa kú má sọ pé mi ò sọ fún ẹ o sista mi. lẹ́nu sọ̀hún kí ló kún ẹ̀ ń bẹ̀ akọ ẹ̀ títí tí ò gbọ́ ajá ẹ̀ títí náà ni òkúkú já wọ́n fi ṣe ẹni ó lọ sí school gbogbo school tó dáa jù lọ primary secondary school university ó lọ serve náà ni ọdún náà ò mú nǹkan kan bọ̀ ilé ló máa jókòó sí kò sí nǹkan kan no boyfriend F9 on boyfriend. Àárín tó gbé ọ̀kan kan wá bíbá ẹ̀rí kó tiẹ̀ ká tiẹ̀ kọ́ ọmọ dàgbà ká tọ́ ọmọ kó dàgbà ká máa jẹun ọmọ mi ò rí rí no ṣàwámá no anything kí ló fún mi rí. a máa ń sọ̀rọ̀ onídàára tí mi tó máa bá ti ti dé pẹ́pẹ́pẹ́ jọ́ mo nílò fún mi ṣàyẹ. Ẹ má bínú pé mo. bẹ̀rẹ̀ ká kó tiẹ̀ gbé kéèsì wá gan ká bẹ treat ẹ̀ kọ́ má tiẹ̀ fẹ́ gan ká máa treat kéèsì ẹ̀ ó pè mí àmọ́rọ́ ni má bàa ti jára tí mi jẹ́ má bàa ti jára tí mi jẹ́ tó kí bàbá ti ẹni wọ́n lè gbàrú ẹ̀ kí wèrè kan wá jẹ́ pa kàbá rògùn kó. wọ́n gbọ́ ọ bébí nǹkan ṣe wà yìí n bá máa fọ́ ọkọ tí ò bá ti lógún lẹ̀ mi ò lè fẹ́ ó bá tún tán mi wà ní kọ pé kọ́ má gba ogún lọ́wọ́ ẹ̀ wọ́n á sọ jára tí mi jára bẹ́ẹ̀ wọ́n ọmọ rẹ bí yan má dàrú lọ́rùn ọmọ ìyá mi bá mi ni àmọ́ ó gọ́ orin ìdí kò já rárá bí àyà mi lè gbé mistake ní hospital ni kò tiẹ̀ yé ó mọ̀ ó slow kò yẹ so nǹkan tí mo sọ fún ẹ yẹn ni o tó bá ti ṣe ti boyfriend yẹn tán tó bá ti dé stage yẹn wàá kọ ẹ ní nǹkan tó máa ṣe. ẹ máa fọ èmi gan wà nílé bẹ́ẹ̀kẹ́tẹ́ ní àǹtí. Uncle Bọ́lájí mo really appreciate yín pé ẹ ti ẹ̀ fún mi ní àǹfààní láti lè wá mi lé yín láti wá bá yín sọ one or two things despite gbogbo ìwà burúkú tí mo ti wù sẹ́yìn sí yín mo really appreciate ẹ ṣé gan ni.
Uncle Bọ́lájí o, nǹkan méjì ló gbé mi wá síbí báyìí. Ìkíní, òun ni wípé mo fẹ́ kí èmi àti yín kájọ ní business. Ẹlẹ́nkejì dẹ̀kẹ̀rẹ́, mo fẹ́ kí ẹ rí fact nípa ìyàwó yín kẹ́ lè mọ̀ wípé gbogbo nǹkan tí mò ń sọ nípa ẹ̀ mi ò parọ́ rárá. Bó ṣe ń dé dáàdì mi, bó ṣe jọ ń jáde tó ń ṣe wọléwọ̀de gbogbo ẹ̀ pátápátá kẹ́ lè rí. Ṣé wá rí ẹlẹ́kẹta, nǹkan tèmi àti yín lẹ́jọ́ fẹ́ ṣe kò ń ṣọ̀fẹ́ rárá. Yes. Ṣé rí alákọ̀ọ́kọ́, mo fẹ́ kémi àti yín kájọ máa date. Ká kò pretend fáwọn èèyàn pé èmi àti yín date. Most especially fún dáàdì mi. Ìdí ni wípé ṣe rí dáàdì mi, wọ́n ti ní pé kí n mú ọkọ wálé láti jọjọ́ yìí. Due to gbogbo àwọn ìwà pálapàla tí mò ń bọ̀ tí mo kọ̀ wò pé ẹ wo mi tí ṣetán tí mo fẹ́ máa rí. Kẹ́dẹ̀ máa wà wò ó, kì í ṣe pé bẹ́ẹ̀ náà ni mo ní feelings fún yín o. Kẹ́ lè ní access láti wọnú ilé wa, láti lọ sọ́fíìsì wa, ẹ̀ẹ́dẹ̀ lè ráyè láti track ìyàwó yín kẹ́ lè rí pé gbogbo nǹkan tí mò ń sọ pátápátá kò kí ń ṣe irọ́, kò sí irọ́ ẹyọ kan báyìí nínú ẹ̀. Bóun àti dáàdì mi bó ṣe ń tọwọ́ bọnú ara wọn nínú ọ́fíìsì, tó ṣe ń tẹnu bọ́ra wọn nínú ọ́fíìsì, gbogbo ẹ̀ pátápátá lè má lásán ní àti rí. Ṣé wàá rí iṣẹ́ nǹkan tẹ́ bá bẹ́ẹ̀ mi ṣe kò ń ṣe lọ́fẹ̀ẹ́ o. Bẹ́ẹ̀ ni, ó lówó níná tí mo dẹ̀ máa sanwó fún yín. Ti délẹ̀. Ó yá ẹ o. Ìwọ̀n kó máa short bẹ́ẹ̀. How old are you? Nà kí lọ́jọ́ orí ẹ̀ tó rojọ́ tó yìí. Ó máa gbẹgbẹ́ o. Tọ́mọ bá wà ní èjì tó rojọ́ bòròbòrò ra lò yìí, ìgbà wo ló ní gbẹgbẹ́? Ó mọ̀ pára àwọn quality tẹ̀ máa ń níyìn. Tọ́ máa fi wò pé káwọn fẹ́ gbẹ́ ta yín lọ́rẹ̀. Nígbà tó bá ti ń rojọ́ ju bó ṣe jẹ lọ ní ọjọ́ orí ẹ̀ yìí. So ó jẹ gọgọgọgọgọ débi pé èmi kò fún ẹ láyè láti wọnú bí o ò dẹ̀ lè lo opportunity yẹn dáadáa. Ó sọ fẹ́ mi pé kí wọ́n bá kí o fẹ́ mú mi lọ sọ́dọ̀ bàbá ẹ̀ kí lè mọ́lé yín kí lè mọ́ ọ́fíìsì yẹn for what? Kí ni yẹn máa dà fún mi náà? Kí yẹn lè ṣe fẹ́ mi? O tún wá sọ fún kí n lè rí bí girlfriend mi àti bàbá ẹ̀ ṣe jọ ṣe, so màá lè stand there pé bàbá ẹ̀ ń fọwọ́ ra girlfriend mi lára tó bá tẹ̀ jẹ́ lóòótọ́ ni. Ó rí pé o ti sick, ó rí pé orí ẹ̀ ò pé kémi àti ẹ̀ máa fẹ́ra, kò yẹ ara ń jí àbí kí ló ń pè lọ́ wà lọ mú mi bá bàbá ẹ̀ pé mi àti ẹ̀ ń fẹ́ra, ó dà pé orí ẹ̀ ò pé o àtọ̀. Uncle Bọ́lájí, bóyá ẹ̀gbọ́n nǹkan tí mo sọ tẹ́lẹ̀. Etí ni o, etí ń dùn wọ́n léyìn ni o. Bẹ́ẹ̀ ni o. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ni wípé ṣe rí nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn kò bọ́fẹ̀ẹ́ dé o. Lónìí èyí ló gangan ni kò bọ́fẹ̀ẹ́ dé èyí ló bá fún mi àtàkì tó fẹ́ fún mi. Ó sọ̀rọ̀ lẹ́bi ẹni tó dún lórí ẹgbẹ́. Uncle Bọ́lájí, name your price. Yes. Ó bàjẹ́ ìwọ ọmọ yìí náà, ó bàjẹ́ gan-an, ó bàjẹ́ gan-an o. Mo ṣe sọ lọ sọ́mọ̀ sí wà fún mi 2 million ni àbí kí ló sọ? Kí ló ń wí? Ṣé rí pé mo rẹ́rìn? Ìgbà tó ń ké. Because mo rí pé owó yẹn is too cheap for you. O lè fún mi 3. Definitely. O lè fún mi 5. Of course. Yàrá sọ wípé máa pò máa gógó mi lẹ́nu. Àbí tó máa fún mi 5 yàrá pò máa gógó mi lẹ́nu. O lè fún mi 7. Ó wà lẹ̀. Ó pọ̀ gan-an ni Uncle Bọ́lájí. Kí ló ń ṣe yín? Nǹkan tẹ́ fẹ́ ṣe yìí ó kéré. 7. Ó wà máa fún yín. And now back to business. Ṣẹ́rí Uncle Bọ́lájí. Ṣẹ́rí since tèmi àti yín ti jọ ṣe deal. Ṣẹ́rí uncle tí mò ń fi sí orúkọ yín yẹn ó ti kúrò ńbẹ̀ o. Henceforth Bọ́lájí la máa pè ó. Rude kan. O ti sanwó. O ti ẹ bèrè account number mi dé kó tó máa sanwó. O ti yẹ mọ́ mi. Tàbí olùpọ̀rùn mi ti wọ́ Bọ́lájí. Èwo ni bàjẹ́ burúkú. Kó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ipe mi máa accept nítorí owó tó ló máa fi síbẹ̀. Ipe máa accept láti fẹ́. Ilé bàbá ẹ̀ nìkan ló ti lè lo Bọ́lájí. Ọ̀dọ̀ àwọn ẹbí popsi ẹ̀ ló ti lè lo Bọ́lájí. Tá bá ti step out kúrò nínú bẹ̀. Wọ́n bí jẹ́ kí bí méjèèjì kan wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni o. Bọ̀ọ̀dá Bọ́lájí tó bá yọ bí iwájú kúrò lẹ́yìn bí kejì wàhálà máa so a máa jọ tẹ́ papọ̀ ni.
Ṣorí Bọ́lájí, calm down. Ṣe sùúrù. Ẹni má lò Bọ́lájí ilé mi ló wà. O sẹ́ǹdì kankan náà. Okay, fine. Jẹ́ kí n gbọ́ gbára o. Fine. Ó yá fún mi l'account number. Kó lè mọ̀ pé mo mean business. 01005639. Kí ló dé farabalẹ̀? Kíni? Tí yọ fóònù rárá o ti. Ẹ torí bíbẹ́ wo ni tèmi ṣe sharp torí mo ṣe ń pe nọ́mbà ẹ̀ mo dẹ̀rọ pé ike kí wọ́n náà pìkẹ́. Okay, fine. Daddy, mo ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Nípa Tẹ́mi. Tẹ́mi, kí ló tún ṣẹlẹ̀ yìí? Daddy, calm down. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣeré mi àti Tẹ́mi, we are good now. But before I say anything. Tẹ́mi fẹ́ mark birthday. On the 15th or the 14th of May. Yes, Daddy. Ìgbà wo ló ti ń plan yẹn lé? Actually, Dad, I might take it the wrong way. No, mi ò gbọ́ kankan náà. Dad, I might take it the wrong way. Sherry, èmi ni mo sọ fún pé kó má sọ anything fún yín pé èmi fún ara mi ni màá wá sọ fún yín, and I want to make it a surprise for you. Yes, Daddy. And Dad, Sherry, I want you to forgive me for everything tí mo ti ṣe. Kẹ̀dẹ̀ máa wá wò, mo ti lọ bẹ̀, mo ti lọ bá. Kódà mo kó àwọn ọ̀rẹ́ náà dání tí a fi lọ bẹ̀. Mo dẹ̀ sọ wípé èmi ò ní máa host wọn. So I made all of this myself. Just for you to forgive me. I appreciate what you did. Thank you so much, Dad. Inú mi dẹ̀ dùn púpọ̀. Èmi ti dáríjì ẹ́. Thank you, Dad. Ẹ̀ṣẹ̀ wo ló fẹ́ ṣẹ̀? Màá kàn bínú màá rí àti mo jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe mi láìkẹ́. Ọmọ ẹni ò ní burú títí láyìíká gbé fẹ́ kún pé kó pàjẹ́. Kò possible. Nǹkan tí mi fẹ́ ni pé kí wọ pẹ̀lú ẹni tó ń bá mi ṣe kẹjọ jọ rẹ̀. It will get to a stage tí màá believe pé mo fẹ́ retire. Do you understand? Èèyàn retire ara èèyàn lẹ́nu iṣẹ́ ara èèyàn tí kìí ṣe tààrùn. Ó yá wá take over. Bọ́dọ̀ nítorí pé òun ti mọ in and out gbogbo nǹkan yẹn, ó máa fi ọ̀nà yẹn hàn pé báyìí. Ibi tó fojú sí yẹn kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ rárá. Mo fi Olódùmarè mo fi búra. Táàrin bá ti dán kò sí mi ò ní any problem. Okay? Yes, Daddy. But I appreciate what you did. Thank you, Dad. I appreciate it. Ọlọ́run á lè wà pẹ̀lú ẹ. Àmín, sir. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Dad, now tí ó jẹ́ pé ẹ wà nílé pẹ̀lú mi. Yes. I am ready to do anything kí lè fi jẹ kí lè fi. Name it. Okay, o fẹ́ ṣe fún ara ẹ lẹ́ni. Yes. All right. Anything tó bá jẹ́ prepare. Don't worry, Daddy. Surprise. I love you, Dad. Àjẹgbọ́dọ̀ tẹ̀rí yẹn ò wà ní Kúránì e. Mọ́lájẹgbọ́dọ̀ tẹ̀rí yẹn ò wà ní Kúránì o. Ẹni títí ẹ̀ ti bàjẹ́ o. Ó wà ní Kúránì. Mo láṣọ àlàlówó. Ó yẹ kó ṣọ́ra fẹ́lẹ́ kó. Kẹ́ ẹ máa gbọ́ ló pé wa. Ìrírí làwa fi ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. Mo ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ mi tá mi ọmọdé tó kí àríyọ̀ ni. A lóhun òun kò ń advise èèyàn pé bó kò ń kẹ́ni yẹn gbọ́. Báwo ló ṣe jẹ́? Ó nítorí tó gbé àwọn ṣubú làwọn ń gba òun nímọ̀ràn ẹ̀ pé kóun náà má ṣe kó má bàa ṣubú. Ó ní ṣùgbọ́n kò ní gbọ́. Ó ní tí ò bá wá gbọ́ tó bá wá ṣubú yẹn òun àwa jèrè ọ̀rọ̀ lára ẹ̀ pé ṣe bá a sọ fún ẹ pé kó má tọ̀ bẹ́ẹ̀ ṣé o ti wá rí báyìí. Nígbà táwa gbẹ́ mọ̀ràn níjọ́ kìíní àná tó gbọ́ ká ló gbọ́ ní tó gbé ẹ ṣubú ìbá má gbé ṣubú. Ò ní rọ́rọ̀ ṣubú lágbára Ọlọ́run ọba. Ó rí i pé gbogbo ẹ̀ ti ń lọ létòlétò nígbà tó dààmú bàbẹ́ tí ó sì já tí ó sẹ́ta. Ní ìsìn iléeṣẹ́ bàbẹ́ olóhùn ní kó wá ṣiṣẹ́ ń bẹ̀ olóòṣe mọ̀kọ̀ wálé ká lójú ọkọ̀ ẹ̀yin lẹ́rù ló lẹ́rù ẹ̀yin lẹ́rù náà ló lẹ́rù àṣírí rẹ̀ á dáa fún alálùbáríkà
ò ní ṣìnà ò ní gbégun eléegun. ẹ jọ̀ọ́ ẹ bá mi bá Dárasími sọ̀rọ̀ mo agree mo ti accept pé mo wà at fault nǹkan kí nǹkan tó bá sọ pé mo ṣe mo gbà ẹ kò ṣáà bá mi bá sọ̀rọ̀ kó dáríjì mi kó jẹ́ ká move on. mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ àmọ́ ìwọ náà bá má dá sí ọ̀rọ̀ Dárasími àti bàbá ẹ̀ kí ló kàn ẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ family ni now bóde ẹ̀pẹ́ bóyá wọ́n á yanjú ẹ̀ láàrin ara wọn kò sí nǹkan tó kàn láti dá sínú ẹ̀. ẹ wò gbogbo nǹkan tí mò ń tojú bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé kò yẹ kí n máa tojú bọ̀ kò sí tó kàn mí bẹ́ẹ̀ it's between her and her dad henceforth mi tiẹ̀ ní sọ nǹkan kan pẹ̀ mọ́ ẹ bá mi ṣe jọ. ti gbọ́ màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ní choice a máa yanjú ẹ̀ náà ni gbogbo bá ṣe jẹ́ màá jẹ́ kó gbọ́. ok ẹ jọ̀ọ́ máa tún pè yín o torí mi gan gbádùn ara mi enjoy ara mi ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dẹnudẹnu. àmọ́ next time kò máa mind business ẹ̀ ok then ó dàbọ̀ nǹkan tó kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀ o ò tí ì fẹ́ sílé òun dá sọ̀rọ̀ wọn àti bàbá ẹ̀ what's your business. Baby, gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún ẹ on the 14th ni a máa lọ sí ibi tí mo sọ ẹ. Bẹ́ẹ̀ni. 14th of this month. Ẹ lọ. Ṣó ti gbàgbé ni? Pé kí ni? Ọjọ́ ẹni birthday mi náà. Ẹ mú mọ̀ bẹ́ẹ̀ ó sọ wípé o celebrate ẹ̀ pé o ṣe nǹkan kan lọ́jọ́ ẹ̀ then mo dẹ̀ wò kókó fi opportunity yẹn tẹ̀lé mi lọ sí ibi tí a fẹ́ lọ. Baby, jẹ́ kí n rìn létí ó ti gbàgbé pé on the 13th èmi àtọ̀gá mi don travel lọ sí Òṣogbo. Ẹ máa ti dé mélòó ní ìrìn Òṣogbo síbí ẹ máa ti padà dé náà. Ìlú ìròkun tí ọdún yẹn on the 15th ni máa kó ń bẹ̀. Wo àtọ̀gá ẹ̀ máa jọ wà for 3 days 13, 14, 15 lẹ́ máa jọ wà níbi kan tẹ́ ti ń wá seminar kiri abẹ́lẹ̀ olú ẹ̀ ń wá contract. Ṣé fẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ máa bẹ̀bẹ̀ contract ni kò sí mail. Mi ò understand. Joy kò understand me now. Ẹ kò yé mi náà ni mi ṣe sọ bẹ́ẹ̀ ṣé kò sí mail kò sí system ni ẹ ò lọ́fíìsì tẹ́tí lè send mail síra wọn ni. Mi ò kò rí bẹ́ẹ̀ ó ní nǹkan kan tí mo fẹ́ bá wọn ṣe lọ́hùn ni àti pé hòtẹ́ẹ̀lì ọ̀tọ̀ọ̀tọ̀ la máa sùn tó bá jẹ́ ibi pé bóyá o lè rò bóyá mò ń parọ́ a lè jọ lọ náà. Ẹ kò sí wàhálà báwo kàn fẹ́ kó mọ̀ wípé táìmù wà fún gbogbo nǹkan bí mo ṣe máa ń sọ táìmù eléyìí sìn èmi ni mi ní mo dẹ̀ ti plan ẹ̀ pé kò tẹ̀lé mi lọ síbi tí mò ń lọ ìwà àtọ̀gá ẹ̀lẹ́jọ́ fa eléyìí sìn kò sí wàhálà tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ iṣẹ́ náà ni àbí mi ṣáà lè sọ pé kí iṣẹ́ kúrò lọ́wọ́ ẹ̀. Baby, try to understand me now. Ó ti yé mi kò sí wàhálà mo máa wẹ́lò mi tó lè bá lọ bí a kì í pe àbúrò mi jẹ́ kí n pa àbúrò mi lọ. Ó máa pe àbúrò ẹ̀. Ok, èmi nìkan ló kí n dá lọ. Ṣé ò lè dá lọ pé? Má dá lọ. Kò sí problem. Ilé tó ń sweat right. Mo sweat right? Ilé ọ̀rọ̀ tí mò ń sọ ni. Daniel Fáyọ̀, ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò ló ń ṣẹlẹ̀ níbi ìṣá? Kí ló rò? Ṣé kò ṣe ń torí Túnjí lẹ ṣe pè mí wá síbí? Túnjí bí ti bá ọ, a lè ti torí Túnjí pè ẹ́ o, bọ̀ níbi tá a wà yìí o kò ṣe torí tiẹ̀. Bọ̀ níṣòro náà, kí ló tó ń rí dínkù wa? Ṣé àtó èèyàn tó lò èèyàn bá ìtẹ̀ wá kó ṣe fàájì? Tó máa kàn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ torí nǹkan la ṣe gbé wá. Nù náà, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. Mi ò sọ bẹ́ẹ̀. Ṣé fàájì ẹ̀? Oh, hey baby girl. Me. Ṣé o mama? As in, ṣé o wà okay? Tanya Túnjí. Who you be? Ṣé orí ẹ pé ṣá? How many times mo sọ fún ẹ pé kó má pè mí mọ́? Mo ní mi ò ní interest nínú ẹ̀ mọ́ kí ló dé náà? Oh, so ẹ̀yin idiot ẹ̀yin fools. So torí Túnjí lẹ́yìn ṣe pè mí wá sí báyìí lẹ́ ń sọ nonsense lẹ́nu ní pé sẹ́yìn ò lè host èmi mò ń wo náà pé kí ló wà lọ́wọ́ irú yín ẹ̀yin kẹ̀ ẹ̀yin ẹwẹ́ ẹbí ń tí èlò ló wà lọ́wọ́ yín náà wo bí lájẹ́ láyé ẹ̀ nílé ayé ẹ̀ tó bá ẹ̀rọ
tún pè mí mọ́ wọ́n máa yá jọ ọmọ èdè Egypt ẹ má kàyé láyé ní pé. àbórí ẹ dàrú kíta ní kọ́ bẹ̀bẹ̀ ṣé o mọ̀ pé kọ́ tó ń fojú wa rí lẹ́dẹ̀ẹ́dẹ́ ṣé o mọ̀ pé wọ́n ni ká máa bẹ̀bẹ̀ ẹni tó da àkọsílẹ̀ lójú sí normally tó bá jẹ́ kẹ́míkà ló dà sí lójú sí ó ti lọ nílé náà. ó tẹ̀ já sí ìdí gan-an ó ti lọ́n tiẹ̀ ní. àwọn ìbàdàn o. bá mi lè mú ẹ bá mi ẹ jẹ́ ọkọ má wọrí. no mo bá stupid now. ìwà ń wọ́ wa lójú ẹ̀ ó wá ti ẹ̀ bọ́dà mi bí kò máa kọjú ìyàwó ẹ̀ máa yẹn sọ́ọ̀tà wà ẹni tó fẹ́ fẹ́ orí ẹ̀ ti dàrú ní kábàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀gá báyìí bẹ̀rẹ̀ ṣé bí irun mi. hello. Daniel Káyọ̀ ṣé lọ́nà òun ní ìròyìn báyìí. wẹ̀ fún kí ni ẹ̀ kí ló ṣẹlẹ̀. dára sí mi ni mò ń pè é látìgbà tí ìṣù yẹn ti ṣẹlẹ̀ ni mo ti ń pè é láti bẹ̀ ẹ́ tí ò dá mi lóhùn. bọ̀bọ̀ dúró ná ṣé kò ṣe pé o ní problem internal problem because mi ò understand bí o ṣe wá gbé ọ̀rọ̀ ọmọ yìí lórí bí ẹni pé o ò ní anything láti fi láì bẹ̀rù mọ́ wá ọmọ tó ń sọ ń pa ẹ̀ ó ti gbàgbé pé àwa àti àtẹ̀lé ẹ lọ oríbóyè fi wá pa oríbóyè mẹ́sàn-án ó yàkàyàkà wa ó jẹ́ ká mọ̀ pé àjẹ́ kankan ìwọ tún ṣe ń pè dúnà ṣé àwọn atajọ́ rẹ̀ kọ́ ló yẹ kó ìyàwó tó sọ pé ó fẹ́ fẹ́ ò tí ì fẹ́ o ìyàwó tó fẹ́ fẹ́ tí ó yẹ kó máa pọ́n wálé ó ní bó ṣe wọ́ wa dúdúdúdú wa tún gbé gbogbo ọ̀rọ̀ tí ó yẹ kó máa gbé sórí oníkìmá kí ni ká ṣe sí ó dákẹ́ ọ̀bọ yìí ní problem ó ní valid problem. ó sú mi o jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ ó láì pé o ti jẹ̀fọ́ lọ́dọ̀ ẹ̀ ó ti lo nǹkan fún ẹ because mi ò believe pé o ti ẹ̀ tún lè wà á lé ẹ̀yìn níyì kó wá máa sọ pé òun dá iná nọ́mbà ẹ̀ àbí òun pè nǹkan tí ń ṣe ẹ o kàn tí o ti detect rẹ̀ nǹkan ń ṣe ẹ gidi nǹkan ń ṣe ẹ because ìwọ tó rí báyìí o ga o dùn rí o dúdú tẹpẹ àwọn ọmọ dúdú yẹn làwọn ọmọ yẹn ló máa ń wá ló máa ń rush ṣé o ti sọ fún ẹ pé ugly ni ṣé o ti sọ fún ẹ ó kọ sí òfin wọn pé kò kà jáde pé o dá o dùn rí wàá ṣe báyìí mi ò lá wọn máa ṣe báyìí ó ti nǹkan ti bá ẹ o nǹkan ṣe ẹ o. kí ló ṣe kí lẹ sọ náà ẹ mọ bí mo ṣe nífẹ̀ẹ́ wọn yìí tó ẹ mọ bí mo ṣe nífẹ̀ẹ́ ẹ ọ̀nà wo lè lè ẹ̀gbọ́n mi lọ́wọ́. ok ó ti easy ṣó ti yẹ ó ti easy ó ti yé mi mọ̀ pé o love ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tèmi jẹ́ ṣe máa help ẹ ní ilé fi ẹ́lẹ̀ ní time báyìí ìgbà pọ́njú làmọ́ rẹ̀ àbí. bẹ́ẹ̀ni. so next time tó bá máa lọ bọ́mọ yẹn wàá try láti mú àwọn parent ẹ lẹ́yìn a lè fi irú ọmọ tó jẹ́ a lè fi wọ̀n wọn náà báwa ṣe mọ irú ọmọ tó jẹ́ má máa wà dání àwọn ò ní ìdí láti lọ mọ́ wọn parent ẹ lẹ́yìn ọmọ tó ti fẹ́ sílé tó yàkàyàkà wa gbé àwọn òbí ẹ náà lẹ́yìn lọ́ba kó fi irú máàpù tóun jẹ irú ọmọ tó irú ẹ̀yà tó yà kó fi wọ̀n wọ̀ bóyá àwọn parent àwa lajúlẹ̀ kó fẹ́ rọ ọmọ bẹ́ẹ̀ ó dà pé o ní problem ó dà pé o ní internal problem òun sọ̀rọ̀ pé ọmọ tí ò náà kú rí ó bójú àwọn ọ̀rẹ́ ẹ jẹ́ òun sọ pé ká tún wá tẹ̀lé ẹ lọ gbé wọn òbí ẹ lọ wàá lè mọ irú ìyà tó yà. bọ́bọ́ yìí dáàbò wọ́n ṣe bọ́bọ́ yìí ní o ní ìjà lọ́dọ̀ Daniel kò lọ sí pàṣẹ kò lọ wá. ẹ máa ti ń lọ ẹ ti ń lọ nǹkan tó wọ̀n yìí ṣì tí ìlú tó gbogbo eléyìí náà. àbí gbogbo nǹkan tó ṣe out of annoyance ni ìwọ̀n tó ló ń bínú lásán ni kó dé sẹ́ni tí ò kì í bínú àwọn tó ń lọ yìí ní sí sọ́mọ aláwọ̀ bínú ni àbí bínú kọ́ lọ́ bá kúrò bí báyìí tí wọ́n bá bínú àárẹ̀ àárọ̀ kọ́ dẹ̀ bá mi bẹ̀ ló wá dì ṣòro báyìí fi káyọ̀. ọ̀rẹ́ má bínú jàre báwo mo ní láti sáré sẹ́ǹdì kíní ẹ̀. mo wá bẹ ìjà ni o. yes wá bẹ ìjà ni because tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wa tó dáa pé a fi ń cover fúnra wa wọn a máa dúró èmi ni o. mo wò pé bèmi àti ẹ ṣe jọ close to bá a ṣe jọ máa ń rìn ní gbogbo ìgbà bá a ṣe jọ máa ń jáde tá a jọ ń ṣe everything why tí ìyàwó ẹ I mean your fiancé why tó fẹ́ fi ṣe birthday tí òfin ní sọ fún mi. kí ló ń ṣe ẹja ìwọ bẹ̀rẹ̀ àwàdà ẹ̀yẹn ọ̀tọ̀ ní nǹkan tó máa fẹ́ get wá ṣá lọ báyìí kó lè lọ síbi tó ń lọ kí ló ṣẹlẹ̀ gangan kí ló fẹ́ sọ gangan tó fi ní mo ṣẹ̀ ẹ́ ìyẹn ni kò jẹ́ kí n mọ̀. Bọ́lájí sọ̀rọ̀ kí mò ń ṣeré ni. ìbáwo.
kì í ṣe iv tí ìyàwó ẹ ṣe fún bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ nìyí tó fi máa bá bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ débi tó ṣe iv tó tóbi báyìí tó ò dẹ̀ lè sọ fún mi ní tí mò ń tà sọ nìyẹn náà ṣé òrò pé mi mọ nǹkan tí mò ń sọ ni. ṣé o fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mọ́mí ẹ̀ ni. ibi orúkọ tèmi ló wà wájú ẹ̀ yẹn. ṣòro kí mò ń ṣàwàdà ni. tèmi ni. yes òun ni náà. tèmi ni. yes. mi ìgbọ́n kankan pẹ́. Bọ́lájí ní tí mo ṣe máa ń sọ fún ẹ. I know nothing about this. mi ìgbọ́n kankan pẹ́. báwo ló ṣe máa sọ wípé o gbọ́n kankan nípa pàtí tó dé level yìí tí fiancé ẹ fẹ́ ṣe ní ò possible now ṣé ẹ̀gbọ́n ríra ni. àbí. ṣé kí n parọ́ mọ́ra ṣé kí n parọ́ mo gbọ́n kankan pẹ́ tí n bá ní parọ́ mi ìgbọ́n kankan pẹ́. ọ̀rẹ́ mi ò ṣeré mi ìgbọ́n kankan tó. àbọ̀ tí yẹn rọ̀ mí. very very wrong but kò sí problem tèmi fẹ́ ṣe birthday kò sọ fún mi tèmi fẹ́ ṣe birthday kò jẹ́ kí n mọ̀ èmi àti ẹ̀yin sọ̀rọ̀ láàárọ̀ ìlọ àìsọ̀rọ̀ lálẹ́ àná kó tó di pósùn títì are you serious. ṣé bó lájọ fojú rí kò yé mi. mo kọ́kọ́ pa ẹ̀sẹ̀ kò yé mi sẹ́ẹ̀ kò yé mi ní mi ò understand. ó mì pé tí tèmi ṣe yìí ò dáa ó wrong gan ni. jọ aráàta tó bá gbọ́ tó kì í ṣe pé wọ́n tó jọ́ rẹ̀ mí sí káyà tákàn gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ irú èrò wo ló kó máa wà lọ́kàn wọn. èrò burúkú ni o. pé kí ni. wípé o gbọ́ o mọ̀ ọ́n mọ̀ má fẹ́ sọ ni and bẹ́ẹ̀ mi ṣe wá sọ fún ẹ yìí kì í ṣe gbogbo ìwé ìlú máa sọ adẹ́ẹ̀dì kò sínú láàrin ẹni. ọmọ bẹ́ẹ̀ àbí. yes. ok èmi ní àmọ̀ràn kan lórí iv yìí lórí ọ̀rọ̀ pàtí tí tèmi fẹ́ ṣe yìí àmọ̀ràn tèmi ni wípé tó o bá máa gbà o èmi bá sọ wípé kò jẹ́ ká lọ sí ibi tó ti fẹ́ ṣe pàtí yìí kákan lọ fi ṣe surprise fún. kó jẹ́ kí èmi ni màá kúkú kọ́ọ̀tì kéèkì àbí kó jẹ́ èmi ni màá pe tí yìí hi cut àbí dábọ̀ wo mi lè lọ tí n bá lọ síbẹ̀ máa bá bẹ̀ jẹ́ ni tí n bá débẹ̀ máa da gbogbo bẹ̀rù ni gbogbo ẹni tí n bá bá bẹ̀ bá nà wọ́n fọ́ lójú mi ní òkú wà ń bẹ̀ o mo ṣe ṣáàjẹ́ kí n rọra wà bí mo ṣe wà yìí fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ mo ṣe lé o. bẹ́ẹ̀ ká fìyẹn sílẹ̀. ok. alpha